We are still here. Gbogbo ilé ni mo kí o. Gbogbo àwọn fáǹsì mi ni mo kí o. Gbogbo àwọn ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi. Ẹ introduce ara yín mà. Gbogbo yín ni mo torúkọ mi ní B.O.O, HASSAN, olórí ERELU Òṣùgbó gbogbo AKILE ẹ̀ṣà Ògbìn, ọ̀jẹ̀ AKILE Ìjẹ̀bú, IYAMODE Ogun State, IYAMODE Nigeria overseas, gbogbo ọlọ́jẹ̀ lágbàáyé. Mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin bọ̀dá mi, ẹ̀yin ọmọ mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ọmọ gbóyin mo kí kábíyèsí ọ̀jẹ̀. Gbàtọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A rí bí ìlú àwàláwà yìí. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo nǹkan ribiribi tí ẹ ń ṣe. Àwọn èèyàn náà tó ń fọ́lò wa, wọ́n ti rí bẹ́ẹ̀ ṣe pẹ̀lú kábíyèsí. Wọ́n rí pé ìlú yín ẹ̀ fi ìlú yín lẹ̀. Torí tó bá jẹ́ lómi ló jẹ irú oyè yín, ó máa wà níbì kan, ó lè jókòó sábẹ́ òkúta kó má mọ́nítọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀. A dẹ̀ dúpẹ́ pé ẹ̀yin ẹ jókòó, ẹ wà nílùú yín, ẹ dẹ̀ mọ́nítọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọmọ nílùú méjì nìyí. Ọmọ Àwà, ọmọ Àgọ́wòyí. Mo tún wá fọkọ Níjẹ̀búgbó. Ẹ fọkọ Níjẹ̀búgbó. Ṣùgbọ́n pé kọ́ ní èèyàn kan joyè ọlọ́jẹ̀ tó mọ̀ mí káàkiri àgbáyé. Ìlú Àwà ni mo ti kọ́ jẹ́. Ìlú bàbá mi. Ó ti tó going to 40 years. Mo ìkéré ńgbà tí mo kéré. Bọ̀ láti ìgbà tí mo ti joyè yẹn, Ọlọ́run ti bless. Torí orò léyìn èèyàn gbọ́dọ̀ gbé sọ́nù. Kò sí oní mùsùlùmí kan tí ṣẹ̀ṣẹ̀ ò ní sí ilé ẹ̀. Kò sí kìrìsìtẹ́nì kan tí ṣẹ̀ṣẹ̀ ò ní sí ilé ẹ̀ o. Example, ó tàwọn bàbá wa onímùsùlùmí tó bá gbé, wọ́n á gbégún lọ́run, wọ́n á gbégún láyé o. Wọ́n á gbégún lọ́run, wọ́n á gbégún láyé. Torí tí àwọn bá lóyún eégún ló gbé. Tó bá kú, wọ́n á jí eégún ló gbé. Kìrìsìtẹ́nì náà tó bá kú, pọ́ǹtì ẹ̀dípa wọ́n á fi aṣọ jẹ́lẹ́jẹ́lẹ́ bojú ẹ̀, ó gbégún ni. Nínú eégún ló gbé. Kò sẹ́ni tó ṣàánú. Eégún àtọ̀run lèégún ti. Òrìṣà abáṣọ làmọ̀lẹ̀. Òrìṣà tọmọdé ò gbọdọ̀ fojú di. Abaláyé ni. Ọ̀run ló ti wá o. Kò sọmọ tán bí sílẹ̀ ayé kí o ṣe lébi. Ìyẹn nọ́mbà 1, nọ́mbà 2 ẹ má jẹ́ ká fi ṣẹ̀ṣẹ̀ ilé wálẹ̀. Nítorí àwọn Yorùbá la yìn ṣẹ̀ṣẹ̀. Adẹ̀tí lajú ilẹ̀ òyìnbó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó ti gbà lọ́wọ́. Ṣùgbọ́n wọn ti gbà tọ́ o. Ẹ tètè kára mọ́ nǹkan ilẹ̀ yìí kẹ̀ṣẹ̀. Mùsùlùmí ìlú kéèyàn má jìjì. Kìrìsìtẹ́nì ìlú kéèyàn má jìjì. Ẹ kára mọ́ jẹ̀jẹ̀ ilé bàbá, ilé ìyá yín. Olódùmarè àdúró kẹsà. Ìgbárùnmalà kẹwàá, ìṣẹ̀ṣẹ̀ àdẹ̀gbẹ̀. Lẹ́ẹ̀kan sí orúkọ yín. Orúkọ mi ni Chief Mrs. B.O.O. HASSAN. Chief Mrs. B.O.O. HASSAN. Olórí ERELU Òṣùgbó gbogbo AKILE. Olórí ERELU Àgọ́wòyí. Ẹ̀ṣà Ògbìn AKILE Ìjẹ̀bú. IYAMODE Àwà. IYAMODE Ogun State. IYAMODE Nigeria lápapọ̀. Kábíyèsí ọ̀jẹ̀. Ẹ ṣeun gan-an. Exclusive from Ijebu News. Thank you very much.
Still exclusive from Ijebu News Hub. Still here live. Wow. At Awa Ijebu, ìlú Awa la wà yìí. Awa Ijebu la wà yìí. Tó bá ti di next video ẹ máa rí nǹkan tá à ń ṣe. Ṣùgbọ́n torí pé a wà níwájú ṣọ́ọ̀ṣì báyìí. Níwájú ṣọ́ọ̀ṣì la wà yìí. Láti Ìyámọ̀dé ti ní ká fìbà fún Ọlọ́run ọba. Ìyámọ̀dé ti ní, you just spoke with Ìyámọ̀dé now. So now this is the Yeye Ato of Awa Ijebu. With the carcass. Yes, Wow. Let me just end the live and start it again so it will be very much interesting. Please. Wow. Wow, the chairman, AKILE. God bless you, sir. Akwa Odun Eegun Omoniyi. Wá ṣọpẹ́ àríra wa ní last year àti 2 years ago, 3 years, 4 years ago. Àtúríra wa. I definitely will still see. Báwo ni inú yín ṣe dùn tó? Ó dùn lọ́pọ̀lọpọ̀ gidi. Inú mi dùn, ó dùn gidi gan, ó dùn rẹpẹtẹ. Ó dùn. Ẹ̀yin gan ó ṣògbénu yín dùn because ẹ̀yin gan it make sense. Ọmọge tó bá rí yín báyìí gan kò lè ṣàì má tẹ̀lé yín o. Mo yọ̀ǹda ìyàwó mi fún wọn. Wow, ó yá ohun tó dà. Ẹgbẹ́ kámẹ́rà sọ́wọ́ ọmọ. Wow, ó loud. Wow, celebration galore. Àṣé nǹkan tí Ìyámọ̀dé sọ kò sí rọ́ńbẹ̀. Honestly, nǹkan tí màmá sọ wọ́n ti ní àwa ire là ń ṣe, fàájì là ń ṣe, kò sí jà, kò sí wàhálà. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní òkè lọ́hùn ẹ ti rí pé fàájì làwa ń ṣe. AKILE Ìjẹ̀bú-lẹ́wà wájú ṣọ́ọ̀ṣì ni Ìyámọ̀dé tún bọ́ọ̀sì, wọ́n tún bọ́ọ̀sì bẹ́ẹ̀ mi lẹ́ǹkọ́. Wọ́n sọ fáwọn nílùú, wọ́n ní kó pa ìlú fún Ọlọ́run. A jẹ́ pé ṣé ti rí pé ìgbà tí Trump sọ fún president pé tó lóun fẹ́ wá bọ́ǹbù rẹ̀, kò sọ pé òun fẹ́ bọ́ǹbù oníṣẹ̀ṣe. Ó láwọn kan lòun fẹ́ lọ bọ́ǹbù lọ́hùn. Ṣé rí pé ìṣẹ̀ṣe làgbà? Ẹ sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe yẹn. Ìṣẹ̀ṣe lọ fà gan o. Nǹkan tí wọ́n ti ń ṣe kó tó di pé táwọn bàbá ńlá wa, ìyá ńlá wa ti ń ṣe kó tó bí àwa. So inú ẹ̀ náà àtìgbà tó rẹ̀ ti bí àwa táwa ti wà ń bẹ̀, a rí ní ìrí ìdọ̀tí. A rí pé wọ́n ṣe wọ́n lówó lọ́wọ́, wọ́n ń dán, wọ́n ń bẹ́gbẹ́ pé. So tábà wù mí báyìí sí, ebi ò pa wá. Ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀. Ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀. Ọ̀padà aṣọ wa kéré ni. Ọ̀padà wa kéré ni. Woman tó gba ààyè gidi. Ọ̀tá ọkọ̀ wo fọ́tà tó wà lórí ẹ̀gbọ̀n kọ́ wo bóyá rí. Láti fi gbé lárugẹ. Káwọn agbára wọn ṣẹ̀ṣẹ̀ kárọ̀ wọn gbé. Wọ́n lọ fà káwọn ọlọ́mọdé bọ̀ wá kó tún bá. Kó tó bá bẹ́ẹ̀ ni láṣẹ Ọlọ́run. A máa padà máa gba ìsóyè. Agbégúga. Bẹ́ẹ̀ni. Agbégúga tó wọ́n jẹ́. Oyè ògèdè. Ẹ̀yin tèmi ṣe ti rí pé agbọ́jẹ̀ ga ẹ ṣeun. Bẹ́ẹ̀ni agbọ́jẹ̀ ga bẹ́ẹ̀ni ọjà ló gbé wa. We are still here live. Bẹ́ẹ̀ni. Jagun ọjẹ. Àfúndágbọ̀ ẹ̀jẹ̀ kílẹ̀ Ìjẹ̀bú rè. Ṣé pé ọ̀dọ́ ní gbogbo wa? Wọ́n pé o. Bẹ́ẹ̀ni. Wọ́n rí pé akọ̀yẹ́lẹ́ lẹ́yìn náà. Ẹ̀yin pé àwọn jẹ́nsí, ó jọ jẹ́nsí, ó fine, ó sì ń gbọ́lẹ̀. Ṣùgbọ́n ó jì fún mi. Àlọ́ lè kókì ti ṣẹ̀ṣẹ̀ o.
àmì àmì ṣẹṣẹ bàbá ń sìn. ẹ̀yin ti wà etí ń gbọ́ Akile Ijebu. àmì àmì ṣẹṣẹ dey together. We thank God. Wájú ṣọ́ọ̀ṣì la wà yìí ṣùgbọ́n ìṣẹ̀ṣe fún wọn ní ìyámọ̀dé ní àkọ́pà ìlú fún ṣọ́ọ̀ṣì. Wow, I love that, I love that, yes. Bẹ́ẹ̀ni, you can see this is a very popular face for you people. Ẹ ti rí wọn nígbàlẹ̀, ẹ ti rí wọn ní gbogbo ẹ̀. Yẹyẹ àtó. Akile Ijebu yẹn nìyí. Ìyámọ̀dé of worldwide and overseas, Olotu ERELU of Akile Ijebu, Ijebu land, and also the OGBIN. Ìyá mi olóyè púpọ̀. Ẹ ṣé o máa kú ọdún èní o. Máa kú yèdùn ẹ̀mí wá ṣọ̀pọ̀ o. Thanks so much. Yes, ma'am. Thank you very much. Ìyá mi ń kí.